káàbọ̀ ẹ̀yin olólùfẹ́ fíìmù, ẹ kú àbọ̀ sí ìkànnì wa níbi tí a ti máa ń sọ ìtàn fíìmù tuntun. Lónìí, a mú ìtàn tó kún fún ìjàmbá àti ìyàlẹ́nu wá fún yín. Ọkùnrin kan wà tó fẹ́ di olówó ní gbogbo ọ̀nà, kò ní sùúrù, kò fẹ́ ṣiṣẹ́, ó kàn fẹ́ ní owó òjijì. Èyí wá mú tó fi lọ sí ọ̀dọ̀ babaláwo. Babaláwo yìí fún ní òrùka kan èyí tí à ń pè ní òrùka gbóná. Òrùka yìí kì í ṣe nǹkan ṣeré rárá. Òrùka ọ̀hún ó léwu púpọ̀. Babaláwo sì fún ní àmọ̀ràn kan wípé òrùka yìí kó fún olólùfẹ́ rẹ̀ èyí tó fẹ́ràn jùlọ. Nígbà tí ọkùnrin yìí délé, inú rẹ̀ dùn, ó kún fáyọ̀. Ó nígbàgbọ́ wípé ìṣòro òun ti yanjú, òun máa ní owó yìí sẹ̀, òun jẹ́ máa fún àfẹ́sọ́nà òun èyí tí ó wà ní ilé, òun máa fún ní òrùka yìí. Ṣùgbọ́n kí ló wá ṣẹlẹ̀ o? Àfẹ́sọ́nà rẹ̀ kò gba òrùka yìí rárá nítorí wípé ó mọ nǹkan tó wà nínú òrùka yìí. Torí àfẹ́sọ́nà rẹ̀ yìí tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀, ó jẹ́ alágbára gidigidi. Ó jẹ́ mọ nǹkan àṣírí nípa ọkùnrin náà. Láti ìgbà náà ni ayé ọkùnrin náà ti ń yí padà díẹ̀díẹ̀, ló ti wá di ẹni tí ó ń bẹ̀rù, tó jẹ́ wípé ayọ̀ rẹ̀ ó wá ń di ìbànújẹ́. Ìbéèrè mi wá leléyìí, ṣé ọkùnrin náà ṣé ó máa padà rí ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ òrùka yìí? Ẹ má gbàgbé láti subscribe sí channel yìí, torí a máa mú ìtàn oríṣiríṣi ìtàn nípa fíìmù tuntun jáde. Ẹ subscribe, ẹ like, ẹ share, ẹ comment.